Eniola on Instagram. Ah, your name is waiting. Eniola on Instagram. You be makeup artist? Yes, I'm a makeup artist. Are you serious? I don't get support. That's why I'm selling bottle water inside traffic. In the year. Yorùbá bọ̀ wọ́n ní orí tí ó gbé ní gbé aláwòrè kò ní. Àwé tí ń ṣe skit yìí tá a mọ̀ sí Brainjotter. Ní ń kọjá lọ lọ́jọ́ kan bí wọ́n ti fẹ́ lọ shoot video ló bá rí ọmọ tí ń kiri bottle water yìí. Lọ́mọ ń bá dá mọ̀ pé Brainjotter rè ọ̀dà mọ̀ mo dá yín mọ̀ pa bẹ́ẹ̀ bá wà ní òkùnkùn mo dá yín mọ̀. Àhẹ́yà ṣe bó ló ṣe dá mi ó ní Instagram glamba kìíní kan ló kọ́ mi makeup artist ni mí bí gbogbo ìlú ṣe rí àìsówó ìpínlẹ̀ Ọ̀ṣun mo ti wá sí ìpínlẹ̀ Èkó lọ́jọ́ ẹ̀ máa ta bottle water pé bí n bá tiẹ̀ rówó díẹ̀ ń tútù ṣe makeup business mi ọwọ́ àjọ ọkùnrin lójú pé akàṣálùkù ọmọ tí ò lọ́wọ́ kan yìí ó tún ń ta pure water àbí bottle water lẹ́gbẹ̀ẹ́ títì ó tún ń gbìyànjú tún ń ṣe makeup ó tiẹ̀ tún wá lọ open Instagram account ọmọ ẹ̀ mà ti gbìyànjú fúnra rẹ̀ lọ́ba ní ọyá bọ́ wájú ìràn lọ́wọ́ lọ́ba ràn lọ́wọ́ ó fún ní 400,000 naira bí ayé ọmọ yìí ṣe dánu. Brainjotter yìí ń lọ wá post fídíò ọ̀hún láti kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé ẹlòmíì kò sí ń tọ́ sí apá rẹ̀ ọ̀rọ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀rọ̀ kì í ṣe pé kò lọ́pọlọ ó ṣe iṣẹ́ bíríkìlà kò lè ṣe àbíkọ́ mọ̀ wọ inbox àwọn èèyàn káàkiri pé dákun ẹ ṣàánú mi báyìí kàṣà báyìí káwòdì òsì tí ń jẹ láàárọ̀ òsì tí ń ṣe kéde kan kọ́lọ́hún ọ ṣàánú abẹ́ẹ̀rí gbogbo àwọn nǹkan tọ́mọ tí ó lò fi makeup rẹ̀ wọ́n wá bá ara yìí ọlágbà wọ́n tún ràn án lọ́wọ́ ẹnìkan náà tún bí wọ́n ti ń kọ́ iṣẹ́ makeup beauty by wúrà wọ́n pè pé ó yá tó wá kọ́ ẹ̀kọ́ mẹ́ẹ̀kọ́ ọ wá gba iṣẹ́ níbi tí àwọn ọlọ́pọlọ makeup artist ibi wọ́n ti ń kọ́ṣẹ́ mọ́ṣẹ́ glamba Eniola olóko rẹ̀ ń lè ń wè ọmọ rèé tí ń gbìyànjú tí ń ṣe ìlàkàkà. Bá wo owó ọmọ yìí dáadáa ẹ rí i pé kò ní ọwọ́ kan náà tó tún ṣe dáadáa ńbẹ̀ náà òun náà tún kúrú bóyá bíi 3 ló wà ńbẹ̀ ẹ rí i pé ọlágbà kò wá tán bẹ́ẹ̀ ibi tí ìròyìn ọ̀hún ti ń tàn káàkiri ibẹ̀ ni wọ́n ti ta gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Jackson Adémọlá Adélékè lólobó pé ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan rèé tí wọ́n rí i ní ìpínlẹ̀ Èkó tí ń gbìyànjú tí ń struggle gómìnà bá ní pé àwọn get in touch with ọ̀làgbà Davido náà bá ní ẹ bá ń wá ẹja locate rẹ̀ ọlọ́ọ̀lọ́mọ tí wọ́n tó fún ṣé ẹ rí ẹ̀kọ́ ńlá rí kọ́ níbí yìí. ní ọmọ tó bá sípá nìyá ò gbé kì í ṣe ìyá nìkan ńlá yóò gbé bí wọn náà bá ti ń gbìyànjú mọ́ tiraka ọjọ́ kan aláàánú ẹ̀yọ́ wà wọ́n náà rí wọ́n bá sì jẹ́ ọ̀lẹ ni wọ́n náà ó lè ronú pìwàdà pé jẹ́ kémi náà bọ́ sítì jẹ́ kémi náà mọ̀ ṣe nǹkan ọjọ́ kan elédùwà yóò gbọ́ àdúrà tèmi náà ẹnìkan ọlọ́run ní rán láàánú sí èèyàn bá ní fámìlì jù bẹ́ẹ̀ lọ wọ́n lè mọ̀ wù ọ̀sẹ̀ kan ọlọ́run ó ṣàánú gbogbo wa ní ìrìjù báyìí lọ yóò bá rìpọ̀tù náà ní ẹ̀lẹ́ o. Your name is waiting. Eniola on Instagram. You be makeup artist? Yes, I'm a makeup artist. Are you serious? I don't get support. That's why I'm selling bottle water inside traffic. In the year, that's why she dey do it. She dey sell bottle water. She not dey beg. Before you go come dey tell me say you have not eaten since morning. You understand? You dey say I am glad. Follow me. Go drop your bottle water for front. Everywhere. Before you go come dey tell me say you have not eaten since morning. You understand? You dey say I am glad. Follow me. Go drop your bottle water for front. Everywhere good. Before you go begin, we just dey drive. We just see the girl. They sell bottle water. Look at the girl in front. One hand good. She still use one hand. Whole bottle water. They sell them for express. You understand? Who want beg go beg. Who want walk go walk. Grace they fall from anywhere. You understand? Yes. So more see how we go take. I don't know. You just be waiting not to drop 1 or 2 because of time. I to still drop 1 or 2. She said she will makeup artist. I could tag her on this video. Good morning, everyone, guys. Good morning. This is your glamba Eniola. I'm really appreciate all the giveness, all the supporting. I really appreciate for you guys. I'm on my way going to Beauty by Wira store now at Lekki Phase 1. I'm on my way going to Lekki Phase 1 for upgrade class, and
my way going to Lekki. And this is me here. This is my Uber man. Thank you guys. Thank you for the supporting. Thank you. I'm really appreciate, guys. Thank you so very much. My backbone, thank you. My 6-star, thank you. Cake by Faith, thank you. Thank you, Anthony Cake Blogs. Thank you. I'm really appreciate Brainjotter. Thank you so very much. Thank you for supporting me. Thank you for you to showcase me to the world. Thank you. I'm really appreciate. Thank you guys. Thank you. I'm really appreciate. Thank you so very much, guys. Thank you. Èyí tó kí yín tó thank you nípa wá pẹ̀lú thank you ó ní òun dúpẹ́ pẹ́ ọ̀kun ẹ má bínú sí ìbò rẹ̀ ẹ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ náà ni ọba àwọn kan ní ó lọ school sí kí ó rè túṣì òyìnbó rẹ̀ àwọn kan sì ní kó mọ́ sòyìnbó mọ́ kó mọ́ sọ Yorùbá wàhálà àwọn tí wọn ò gbọ́ Yorùbá náà ní nǹkan wọn ní ó sì ń wá ràn lọ́wọ́ Yorùbá ló ń sọ ṣé gbogbo èèyàn ló gbọ́ Yorùbá ni ọlọ́wọ́ ṣàánú ẹ̀ńlẹ́jàre Yorùbá Report náà ní àkúdédé wòye. ṣé ẹ ti gbọ́ ń pa writing pad tí àwọn ọmọdé lè máa kọ nǹkan ìyún ni síléètì ìgbàlódé tí wọ́n fi kọ nǹkan tí wọ́n fi parẹ́ tí ò ní jẹ́ pé wọ́n máa lo pépà nílò ranù àbí wọ́n máa kọ gbogbo nǹkan sí gbogbo ara ilé kọ nǹkan sára sí ara ògiri olè ń wò yìí bí wọ́n ṣe máa kọ sínú bá sì ti kọ sí abd parẹ́ bí wọ́n ṣe parẹ́ o àbẹ́ẹ̀rí ẹ lè fi ká kọ nǹkan sí pẹ́ẹ́nì náà bẹ́ẹ̀ tó bá wá olè ń wò yìí pẹ́ẹ́n tó bá wá ni wọ́n fi ń kọ nǹkan sí táwọn ọmọdé ọ̀fìn máa ṣeré kiri ẹgbẹ́ ilé lọ́wọ́ ọmọ kọ́ sí bọ́bá kọ́ sí tán yóò parẹ́ 7,500 naira ni lẹ̀ ń wò yìí LCD writing pad bẹ́ẹ̀ bá nídìí ọ̀kan WhatsApp nọ́mbà tí ń bẹ lójú fọ́nrán yìí. Thank you. I'm so happy. I'm so feeling happy. Thank you so very much. Thank you for your support. Thank you.